ọpẹ́ o Fasiti Ileṣa náà ti ní ilé-ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ fáwọn dókítà. Gómìnà Adémọ́lá Adélékè ti kéde pé òun ti fọwọ́ sí kí General Hospital tó wà nílùú Iléṣà di ilé-ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ fún Fasiti Ileṣa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀. Níbi ayẹyẹ ìgbadé ọwọ́ òbòkun àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà, ọba Adésùyì Astrop tó wáyé lọ́jọ́ Friday ọjọ́ 23 oṣù karùn-ún ọdún yìí láàfin Ọ̀wà ni Adélékè ti ṣèkéde yìí. Adélékè ṣàlàyé pé eléyìí yóò mú kí ètò ìlera tó péye wà lárọ̀ọ́wọ́tó àwọn èèyàn ìlú Iléṣà àti agbègbè níbàámu pẹ̀lú àwọn ìlérí tí òun ṣe lásìkò ìpolongo ìdìbò. Ó sọ síwájú pé iṣẹ́ yóò bẹ̀rẹ̀ láìpẹ́ lórí gbogbo nǹkan tí ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ náà nílò láti di àmúyangàn kíákíá.